Now, what is the aim of the Righteous Youth Progressive Party? Righteous Progressive Party is that we are trying to create another way forward. Èèmọ̀ lukutun pẹ́bẹ́ǹpẹ́bẹ́ ọ̀dọ́ tó pera rẹ̀ ní Ọlábíyí Àbíbù tí ń díje fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ẹgbẹ́ tá a mórúkọ rẹ̀ tó pè ní Righteous People's Party la gbọ́ pé ó lọ lé ìtajà kan nílùú Ògbómọ̀ṣọ́ tí ó sì ra ọjà bíi mílíọ̀nù bíi 2 ó dín 1.7 million ní tán ló rà bí àwọn gágẹ́ẹ̀tì tí wọ́n ti máa ń ta laptop òun lẹ̀ ń wo tó wọ swẹ́tà yìí ẹ̀rí tó bọ kinní kan lápò ẹ̀wù ọmọ ló ń tajà wọn ẹ̀wù bó ṣe ra ọmọ mú sniper la gbọ́ pé ó wà nù kinní ọ̀hún ẹ̀mọ sniper táwọn èèyàn máa ń fi para wọn tí wọ́n fi máa ń pa ikú pa oríṣiríṣi òun ló ti bọ́ ọmọ ní ara ẹ̀wù bó ṣe gbé wọnú yàrá kan bẹ̀ wọn ó fẹ́ tilẹ̀kùn ọmọ sáà ń fà pa bí wo ayé rẹ̀ ò lè ṣe mí léṣe ọmọ ṣe ń fa ọkùnrin náà lẹ́rí tó fi etí sétí yìí o tí nínú ìwọ́de wọn ni wọ́n ń nà nù bẹ̀rù náà òbẹ́ òrí ọlọ́run ṣàánú wa àwọn ọ̀dọ́ tí mọ̀ ń purọ́ tara wọn jẹ ara àwọn ọ̀dọ́ ọ̀hún lélẹ̀ ilé sọ pé ẹ má ṣe ẹgbẹ́ APC ẹ má ṣe PDP pé ìkan náà ni wọ́n ẹ bá sì ń gbọ́n tí ń sọ báyìí ó rò pé ara àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ lọ síwájú orílẹ̀-èdè yìí ni àbẹ́ẹ̀rí bó ṣe dúró díndín tó ró dédé tó kàn dúdú nínú àwòrán tó wà lókè yìí àbí bí èèyàn gidi ẹ̀wù ọmọ ló ti bẹ́ jáde wọn ló ń lé lọ lọ́ọ̀kan wọn nínú fọ́nrán tẹ̀ ń wò yìí o àwọn èèyàn ló wá ń wò pé kí ni kí a ní ń ṣẹlẹ̀ báwọn èèyàn ṣe wọ́n fúnra sí pé kankan ní ń ṣẹlẹ̀ bí Ọlọ́run ló ní pé CCTV wà nù ṣọ́ọ̀bù ọ̀hún CCTV ọ̀hún lẹ̀ ń wò yìí ẹ̀wù ilé epo ni làwọn èèyàn ti ẹ mọ̀ ra àwọn èèyàn táwọn èèyàn ń tú bẹ́ẹ̀ ẹ̀rí bí àwọn èèyàn ṣe ń yà ń bẹ̀ wọ́n pé ọkùnrin yìí dà pé ó lè ní o ẹ̀wù ni wọ́n ti mú náà ti à ń kọ̀ fún ẹ̀ yìí ni wọ́n ń lù yìí abẹ́ẹ̀rí òun náà ní sọ̀rọ̀ fátáfátá ẹ bá gbọ́n tí ń sọ ẹ̀rọ Ọlọ́run ọba yìí àṣé amòòkùnsìkà ń lọ̀pọ̀ nínú àwọn tí ń tara wọn jẹ ọ̀pọ̀ nù wọn á sì máa sọ̀rọ̀ dáadáa ẹ sì rò pé èèyàn tán ẹ wo peace talker 07 ló kọ ẹ lórí Twitter ẹ wá lọ ẹ̀yìn bá tiẹ̀ jẹ́. 2023 is just around the corner and when we say you don't want A, you don't want B, automatically you have to want one. Tó bá jẹ́ àmàlà automatically you have to go for one. There is something unless you want to go hungry. So automatically what are we going for? We say we should go and get PPC. Who should we vote? Exactly. Nobody should just be there writing online articles on Twitter and all those things. Yorùbá report náà ni ẹ kú ojúmọ́ mọ́.